àlàyé rèé lórí bí ọkọ̀ tó sá lọ ṣe pa Abíọ́dún Àrẹ̀mú aṣáájú ẹgbẹ́ òṣìṣẹ́ àti ajàfẹ́tọ̀ọ́ ẹni ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Abíọ́dún Àrẹ̀mú ó ti pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí ọkọ̀ kan mọ̀ kọlù lásìkò tó fẹ́ sọdá ní ìlú Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. dẹ́rẹ́bà ọkọ̀ náà mọ̀ gbá Àrẹ̀mú láì dúró lẹ́yìn tó kọlù lásìkò tí Àrẹ̀mú fẹ́ sọdá títì tó ń lọ sí ilé rẹ̀. ètò ìsìnkú rẹ̀ òun ló yẹ kó wáyé ní ọjọ́ ajé Monday, ṣùgbọ́n tí àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí wọ́n sún sí ọjọ́ 23 oṣù kẹwàá láti fi bu ọlá ìkẹyìn fún àwọn ó sojú mi kòró. wọ́n máa ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ náà rèé ó máa wáyé ní dédé aago 6 ní ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 2025 nígbà tí olóògbé náà tó ń lọ sí ilé rẹ̀. àwọn èèyàn máa sáré gbé olóògbé náà lọ sí ilé ìwòsàn níbi tí àwọn dókítà tí wọ́n ti sa ipá wọn láti dóòlà ẹ̀mí Àrẹ̀mú kúrò níbi tí ó ti ń ṣiṣẹ́ ní nǹkan bí aago 7:30 tó sì mórílé ilé ní agbègbè Sango Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. ṣàdédé ni ọkọ̀ yìí ó mà ló mà gbá Àrẹ̀mú tí wọ́n sì sáré gbé lọ sí ilé ìwòsàn. ọ̀kan nínú àwọn èèyàn olùgbé agbègbè náà Olúgbénga Abdulsalam ó ní Àrẹ̀mú mà jáde láyè ní ilé ìwòsàn tí wọ́n gbé lọ. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NSC, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé epo NUPENG àti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ NANS ó ní wọ́n mọ̀ bánújẹ́ o lórí ikú Àrẹ̀mú tí wọ́n sì ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó gba omijé lójú ẹni. nínú àtẹ̀jáde tí ààrẹ NSC Joel Ajaero tó mọ̀ buwọ́lù fún àwọn akọ̀ròyìn, NSC béèrè fún ìwádìí lórí ikú Àrẹ̀mú. Ajaero ṣàpèjúwe olóògbé gẹ́gẹ́ bí ọkùnrin takuntakun tí ìṣẹ̀lẹ̀ ikú rẹ̀ tó sì jẹ́ àjálù ńlá fún orílẹ̀-èdè Nàìjíríà. Comrade Àrẹ̀mú ó jẹ́ èèyàn ńlá tó ń léwájú ogun fún ìlọsíwájú ẹgbẹ́ òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ Labour Civil Society Coalition LASCO àti àwọn ẹgbẹ́ yòókù bíi Joint Action Front JAF. Àrẹ̀mú mà kó ipa ńlá nínú ìdàgbàsókè àwọn ẹgbẹ́ fún ìlọsíwájú àwọn òṣìṣẹ́ ní Nàìjíríà. NUPENG nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ náà ọmọọba William Akporohe àti akọ̀wé ẹgbẹ́ Afọlábí Ọláwálé tó mọ̀ buwọ́lù fún àwọn akọ̀ròyìn ó ṣe àpèjúwe olóògbé gẹ́gẹ́ bí olórí tó ń wá ìlọsíwájú fún ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà NANS ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó náà àwọn náà pẹ̀lú àwọn ẹgbẹ́ tó ti kan sára sí olóògbé. NANS nínú àtẹ̀jáde tí wọ́n fi léde wọ́n ṣàpèjúwe olóògbé gẹ́gẹ́ bí olórí tó ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn. kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá tẹ notification bell láti lè máa máa ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ àtàárọ̀, a máa ráàánú gbà lágbára Elédùmarè.